ó ga o. Mohbad ti wá bẹ̀rẹ̀ sí pressure àwọn èèyàn gidigidi lórí ọ̀rọ̀ justice for Mohbad o. Karimo Egbon Wunmi ó ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀. Ó ti táṣìírí fóònù Mohbad tí gbogbo ayé ti ń béèrè wípé ibo gan-an ni fóònù Mohbad wà, kó bá lè hasten investigation láti bá a gba justice fún Mohbad. Karimo ti táṣìírí ibi tí fóònù Mohbad wà báyìí o. Ẹ̀yin èèyàn, àṣírí ti tú o. Àṣírí ẹni tí fóònù Mohbad wà lọ́wọ́ ẹ̀ tó jí fóònù Mohbad mú, àṣírí Wunmi ti tú. Ẹ̀yin èèyàn, Karimo sì tún ti ń tú àwọn àṣírí míì gan lóríṣiríṣi, and in fact ó tún dọ̀bù díẹ̀ Alhaja Jókòó Tádé tó ti ń support Wunmi, tó ṣe pé wọ́n jẹ́ kan lára àwọn lead supporters Wunmi lórí justice for Mohbad. Karimo ti táṣìírí wọn, bẹ́ẹ̀ ló dẹ̀ tún dọ̀bù díẹ̀ wọn wípé tó bá ṣe pọ̀ ọmọ ọkọ òun ni Jókòó Tádé, kó gbìyànjú kó drag òun àtàwọn mọ̀lẹ́bí ń wò lórí social media. Ẹ wo wàhálà ti wà gidigidi seriously lórí justice for Mohbad. Ẹ jájọ gbọ́ ohun tí Karimo wí. She's using her blogger, abi? She's using her blogger against me. She's using her blogger against me. Fóònù Mohbad Wunmi mú fóònù Mohbad tó wà lọ́wọ́ ẹ lẹ́ o. Alhaja Jókòó Tádé fóònù Mohbad tó wà lọ́wọ́ Wunmi ó mọ̀ ń pa ẹ o. Sọ fún Wunmi kó mú sílẹ̀. Ó máa ba ayé ẹ̀ jẹ́ sẹ́. Ó máa ba ayé ẹ̀ jẹ́. You want to come for me? Fóònù Mohbad tó lọ jí mú. Alhaja Jókòó Tádé, you were in support of it. Mú sílẹ̀. Àwọn ọlọ́pàá ní ìdí ẹ̀. Alẹ́ ló jí mú o. Alẹ́ ló jí fóònù yẹn mú. Mo fún yín ní ìtì ni mo ṣe sọ pé CY. Èèyàn CY. Ó máa ṣe ẹlẹ́yà. Ìwọ ń dárúkọ èmi, Wunmi, mo mọ̀ pé wọ́n ni. Èèyàn CY Wunmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣọlá àwọn blogger ẹ̀ wọ́n máa bá yí ẹ̀ jẹ́. Jókòó Tádé, èmi kọ́ ni máa deal pẹ̀lú ẹ. Kàn dárúkọ bàbá mi kò drag bàbá mi. Wàá wá mú ọ̀pọ̀ ọmọ níbi níran ni mí nígboro Èkó. Wàá mọ̀ ọ̀pọ̀ ọmọ níbi níran ni mí nígboro Èkó. My father told me to go back to America. Ó ní ọ̀ràn tí ìyá ẹ̀ dá jẹ́ kí ìyá ẹ̀ lọ yanjú ẹ̀ fúnra rẹ̀. But just because, and aside from the phone, mo kàn fún ẹ ní ìtì fóònù yẹn ni o. Kó lè mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ gan. Bó ṣe lọ jí mú lọ́dọ̀ ya Mohbad, gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi. Ṣebí àwọn blogger tí ẹ fẹ́ drag mi. Ìwọ ló máa forí kó. I told you guys to stop dragging ya Mohbad. I told you to stop dragging that woman. Keep dragging her. Mi mọ̀ nǹkan tó máa ń ṣe ẹ̀yin ti bàbá. Bẹ́ẹ̀ sọ pé tẹ́ sọ pé Karimo ló fún wọn lóògùn. Èmi ti challenge yín o. Wunmi mo ń retí petition lọ́wọ́ ẹ pé mi. Bàbá Mohbad mo ń retí lọ́wọ́ ẹ̀yin náà sà. Bàbá mi ẹ káàárọ̀ ṣàlàáfíà ni. Ẹ kú Sunday olóyin ẹni. Mo ń retí lọ́wọ́ ẹ̀yin náà bàbá Mohbad. Public lawyer. Mo ń retí petition pé mo fún Mohbad lóògùn. Sheget. Jókòó Tádé drag my husband family, drag my father. Wo tú ẹ lọ máa gbé ẹ níbẹ̀ ilé wo tú ẹ báyìí lọ máa gbé ẹ wá ṣí ẹ wọ̀n. Wá ṣí ẹ wọ̀n Jókòó Tádé. She will expose me at the right time. Kò ní dá fún ẹ̀yin àti Wunmi papọ̀ tó bá expose me at the right time. Mo kàn fún ẹ preamble ni. It's not a fake. Tó bá jẹ́ pé Wunmi ò mú fóònù, kò jí fóònù Mohbad mú. Kí alájọbí tó wà láàrin èmi àti Wunmi kó dá fún mi. Ìyẹn tún wá ńkọ́. Ìyẹn tún kọ́. Kí ni problem yín? Ṣé bẹ́ẹ̀ mi ni mo ṣe bàbá? Mo dẹ̀ apologize sí bàbá. Báwo ló ṣe wá di ti yín? Kí ló dé tẹ̀ ń ké kiri? You say what if she takes her husband's phone?
Why did she steal it? It is called stealing. She stole it from her mother-in-law. She stole the phone from her mother-in-law. Torí ẹ fẹ́ drag mi, èmi gan wà ńlẹ̀ fún yín. If she's denying that she didn't take it. If she now denied that she didn't take it, ẹ fọwọ́ lẹ́rán kẹ́ máa wò. Tó bá jẹ́ mugu lẹ́yìn ti bàbá. Tẹ́ ẹ mọ̀ the right thing tó yẹ kẹ́ ṣe. Ẹ fọwọ́ lẹ́rán kẹ́ máa wò. O ṣé o. Mo mọ̀mọ́ ṣí. Her husband is not her property. Her husband, it is not her property. That phone is an evidence. And why tó ṣe lọ jí mú? Why tó ṣe lọ jí mú from that poor woman? It is an evidence. And this your so-called Alhaja Jokotade is aware of it. Ẹ má wá o. Ẹ má wá. Àwọn ọlọ́pàá gba fóònù, wọ́n ń béèrè fóònù, wọ́n gbà. Wọ́n rò pé gbogbo fóònù Mohbad làwọn ti gbà. Wọ́n mọ̀ pé fóònù kan ṣì wà. Wọ́n mọ̀ pé fóònù kan ṣì wà tí wọ́n ti tú. I was there at Panti lọ́jọ́ táwọn ọlọ́pàá gba fóònù tó rò pé wọ́n ti gba gbogbo fóònù. Wọ́n ti gba gbogbo fóònù. I'm jealous of her, of course, if that is what you think. Me ní ti comment section. Wèrè ní gbogbo yín. Èmi lẹ parọ́ fún, ẹ parọ́ fún mi. Àwọn ohun mi mọ̀ pé táwọn bá sọ tòótọ́, wàhálà mi ní ṣí window lé mi. Mo máa lé ìyàwó mi jáde l'Amẹ́ríkà ní pé ó yá. Ẹ má fi rẹ́jẹrẹ́jẹ rá mi lára. Ẹ lọ yanjú ẹ̀ tẹ́ bá yanjú ẹ̀ tán kẹ́ṣẹ̀ máa padà bọ̀ l'Amẹ́ríkà. That is what I would have done. Igi ṣọmọ àlè ọmọ kọ́ ni mí. Mi kì í ṣọmọ àlè tó bá yẹ pé mo mọ̀ bọ́rọ̀ ṣe rí láti ìbẹ̀rẹ̀ nìyẹn. Ọjọ́ kejì ni máa change tíkẹ́ẹ̀tì ìyàwó mi ti máa ní ó yá. Kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Ẹ lọ yanjú nǹkan tẹ́ dálẹ̀ l'Amẹ́ríkà. Ẹ máa fi rẹ́ mi lára ń bí. I need to watch with Star. But this is a lot. Just take a little. Mo wá mọ̀ tán. Mo wá bọ́ta. Ẹ wá tún ké pé mo bọ́ta. Kí n má tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ àbí. Kí n gbé sínú. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé regret pé mọ̀ mi. Èmi gan ráyè tèmi. Kí lẹ tún fẹ́ sọ? Ẹni mo bọ́ ọkọ mi jà, ẹni mo ṣọgbá, ẹni mo ṣe gbá mo ṣàwo. Ń pẹ́kẹ́. Evidence wo ló fẹ́ gbé jáde? Ṣé pé mo ṣògùn sọ́kọ mi? Mo ṣògùn sí. Mo ń kówó fún kó tó bá mi sùn. Ẹ gbé síta. Wunmi. Sori. Ṣọ́ ara ẹ. Ṣọ́ ara ẹ. Nǹkan tó rò pé mo mọ̀ ló mọ̀ o mọ̀ nǹkan tí mo mọ̀ o. Nǹkan tó rò pé mo mọ̀ o mọ̀ nǹkan tí mo mọ̀. Ó ti wá dójú ẹ̀ báyìí o. You can't bring me down. Oh, the reply will keep quiet. I will not keep quiet. As long as I'm doing the right thing. Stage kan ti kọjá, mo ti apologize sí bàbá. Mo ti yọ yẹn kúrò nínú ayé mi. Bàbá ń béèrè nǹkan kan Wunmi. Ó ń béèrè nǹkan kan lọ́wọ́ wa àti ìyá ẹ. Má lọ wá o. Nǹkan tí bàbá ń béèrè lọ́wọ́ wa àti ìyá ẹ yẹn, má lọ wá o Wunmi. Má lọ wá. Jokotade máa gbà tiẹ̀ jẹ́ nǹkan tí bàbá ń béèrè lọ́wọ́ wa àti ìyá ẹ yẹn. Ó máa gbà o. Bàbá yẹn máa gbà. Bọ̀ má lọ wá. Má lọ wá o. Má lọ wá. Ẹ ti ń ṣe tipẹ́. Ìgbà tí mo ń parọ́ mọ́ bàbá, tí mo ń jáde tí mo ń parọ́ mọ́ bàbá, inú yín dùn. Wọ́n á ní kí bàbá dáríjì, ẹ bẹ̀rẹ̀ sí ní ya gbèrè sí gbòòrò. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi sí gbòòrò. Ìwọ Jokotade wá sọ pé you drag my dad and my husband family. Drag them.
sórí kan tí ẹ ṣe mistake ta sí bàbá mi lásán wàá wá mọ̀ pé bàbá mi kan Èkó kan ni wàá wá mọ̀ pé èèyàn gidi ló bí mi. There's on Osha platform, they said I'm the one that gave Mohbad medication and kpai him. I have said it now. Wunmi, tí o bá petition mi lọ́tọ̀ separately pé mi ni mo fọ́kọ ẹ lóògùn kò ní dá fún ẹ. Baba Mohbad, mo bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ sùn mi pé mo fọ́mọ yín lóògùn tó pa. Wunmi, tó o bá petition mi pé mo fọ́kọ ẹ lóògùn kò ní dá fún ẹ lẹ́gbẹ̀ẹ́ kan. Baba Mohbad, ẹ sùn mi pé mi ni mo fògùn ránṣẹ́ sọ́mọ yín lẹ́gbẹ̀ẹ́ kan. Public lawyers, ẹ sùn mi pé mi mo fún Mohbad lóògùn tó pa lẹ́gbẹ̀ẹ́ kan. Ó di mẹ́ta. Mo ń retí ẹ. Ẹ má dúró de toxicology. Ẹni ṣoríire. Kí wá dákẹ́. My father have juju in his church. Leave him alone. Show mo káwọn Wunmi information Sita ni. Show money. He has juju in his church. What is this offering you pony church? On is offering pé bàbá mi ní church. Baba Mohbad. Account tẹ́ ń béèrè lọ́wọ́ Wunmi àti ìyá ẹ̀. Account yẹn exist. Ó mà wá lágbára ìyẹn èèyàn. Ọ̀rọ̀ justice for Mohbad ti wá di woro sí woro gidi gan tààrà báyìí. Àmọ́ ẹ̀yin èèyàn, kí ló dé gan tó fi ṣe pé àwọn ọlọ́pàá gan ṣe yan bí ọkà lórí ọ̀rọ̀ justice for Mohbad? Kí ló dé tán fi ṣe yan bí ọkà lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ wá justice lórí ikú tó mú Mohbad? Wọ́n rí fóònù Mohbad láti ọjọ́ yìí and they are not saying anything about it. Fóònù tó ṣe pé ohun gan ló yẹ kó jẹ́ a first evidence láti lè tẹ̀lé ẹni tí tó wà nídìí ikú Mohbad, láti lè gba gbogbo necessary information lórí ikú Mohbad. Fóònù yẹn gangan ló wá di kan tó ṣe pé wọ́n rí láti joy and they kept quiet. They are not doing anything about it. This is so unfair honestly. This is so unfair. Àmọ́ gbogbo eléyìí tí Karimo náà ń ṣe yìí tó bá ṣe pé ó ní nǹkan míì tó fẹ́ sọ tó jẹ́ tuntun kó jẹ́ àrígbọ́ lórí justice for Mohbad, torí ibi tán bọ̀rọ̀ yìí lọ gan kò fẹ́ yé ọ̀pọ̀ àwa èèyàn gan náà mọ́. Kí ló opinion yín lórí matter yìí? Má bá mi jù sí comment section and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook, link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn lórí page wa. From there ẹ tún máa gbádùn àwọn updates tá a bá ń gbé wá lóríṣiríṣi. Ire o.